Hello. Hello, sir. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ sà o. Ṣé single father ni yín sà? Single father ni mí, but mi dẹ̀ kì í ṣe single father. Mo ti wà ní single father tẹ́lẹ̀, but mo ti kúrò ní single father sà. Ok sà. Nípa ọ̀rọ̀ family mi náà ni. Ètò ìwà fún yín sà, mo ń gbọ́ yín sà dáadé. Yes, sir. Mo rí i pé nígbà kan mo fẹ́ obìnrin kan, but mi ìfẹ́ níṣu lọ́kà sà. But obìnrin yẹn gbà tó dà pé ìṣe pọ́blẹ́mù ẹ̀ pọ̀. Mo travel náà ni nígbà yẹn tó kó àwọn ọmọ pẹ̀lú àwọn irú ilé mi tó kó kúrò lé fún mi. But later mo wá padà fẹ́ ọmọ kan lẹ́yìn ẹ̀. Nígbà tí mo fẹ́ ọmọ yẹn, kí n tó kó tó di pé kó kúrò nílé ni mo ti lọ fẹ́ ọmọ yẹn torí wàhálà ẹ̀ pọ̀ gan tó débi pé kí n sáà bí ibẹ̀ tó débi pé tí mọ́mì gan bá wá sí àdúgbò wa níbi tá à ń gbé. Because bó ṣe bá mi fa wàhálà lóye sọ fún mọ́mì, àwọn aládùúgbò ló máa ń pe mọ́mì pé tí ọmọ yóò bá fọmọ ẹ̀ ó máa pọ̀ ọmọ yìí kíní kan nǹkan lọ́jà sọ bẹ́ẹ̀ yẹn. Tó mọ́mì á dẹ̀ máa bí mi kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé bàbá kò sí nǹkan kan. Ẹ jẹ́ kí n jẹ́wọ́ gbogbo ìgbà tó fẹ́ bímọ tó dà pé ìrora ẹ̀ pọ̀ because mi ò oníṣẹ́ ọwọ́ ni mí, mo máa travel dáadáa. So mo á ní kó lọ sí ìlú lọ bímọ. Nígbà tó débẹ̀ tó fẹ́ lọ bímọ ní àwọn family gbé lọ sọ́sítì mi. Wọ́n wá dìtẹ̀ pé ó ti abortion kan rí, ó ti operation fún. Wọ́n wá pè mí pé báwo ni ìgbà tí ìyàwó mi bímọ ti abortion mu. Kò jẹ́wọ́ yẹn fún mi o. Mo sọ pé nǹkan kan bá ìṣẹ̀lẹ̀ sóun rí. Wọ́n kọ̀ sọ pé gbogbo ara dùn rí tó dẹ̀ operation fún. Èmi ò dẹ̀ mọ̀ pé wọ́n ṣe operation fún olóyún gbà yẹn. So lọ́rọ̀ kan ṣá, nígbà tó àwọn family sọ pé kí n filẹ̀ nígbà tó ti sòótọ́ fún mi ní tó bá jẹ́ àgbélébùú mi àti tó bá jẹ́ àbúrò tèmi ṣé wọ́n á sọ pé kọ̀ọ̀kan rẹ̀ yìí ẹ máa gbàdúrà ràn mí lọ́wọ́ nípa ẹ̀. So ìgbà tó ṣàwáyá tó bá tẹ̀lé ó dẹ̀ wá bí nǹkan tó yẹ kó wá kálí kó fi di pé mo lọ fẹ́ ìyàwó mi táwọn ìyá mi wá gbà sọ́dọ̀ pé tó wá gbé ìyàwó sọ́dọ̀ tó lẹ̀ tó wà lórí. So bó ṣe máa gbọ́ báyìí ó kọ̀ kó gbogbo ewu ẹ̀ àti tèmi every properties ni ó kó gbogbo ẹ̀ àrẹ́ǹtì lé nígbà yẹn ó kó gbogbo ẹ̀ lọ. So now nígbà tó wá yá tí mi ò rí ibi kankan dé sí ọ̀dọ̀ rẹ̀ nìkan ni mo lọ escort àtó dẹ̀ di pé ìyàwó rẹ̀ kan náà gbé ogun tiẹ̀ torí pé ó dà pé bó ṣe kúrò ńbẹ̀ ni mo ṣáà lọ wá ilé gbà. Nígbà tí mo wá lọ gbalẹ̀ yẹn dẹ́ta ó ṣẹ̀ wá ń pè mí pé kí n sẹ́ǹdì owó fẹ́ tajà kí n jọ kí n kàn mo ní tó bá kọ́tà mi ṣé màá wàá máa bèrè owó lọ mo ṣáà cut side bẹ̀yẹn. So ìgbà tọ́mọ yẹn ṣáà wá bímọ ọmọ yẹn náà tún bímọ náà bó ṣe bímọ tó sọ fún àwọn pẹ́rẹ́tì mi pé mo fẹ́ lọ gbé ọmọ kí àwọn fúnmílì orí ìlú òun bó ṣe gbọ́ ọmọ yẹn sá lọ nìyí. A pè é pé kò gbé kọ́ mọ́. Létà ni bàbá ọmọ yẹn padà wá pè ní ìdájí kùtùkùtù ló wá pè mí pé ọmọ sọ pé òun ò ṣe tèmi mọ́ o kí n kúrò lókè pé kí n lọ wá ẹni tèmi síwájú pé kíní kan pé kí ni ò bàjá kíní kan mo ní ìgbàgbọ́ tó sọ mo tún sẹ̀dẹ̀ owó ti pé ó sọ pé òun bọ̀ bàbá yẹn ń ṣàtọ̀ pé ọmọ sọ pé òun ò ṣe mọ́ wẹ́ mo ṣe fi wọ́n sílẹ̀ nìyẹn kó tó di pé mo ṣe wàá rí mo á ti wẹ́dì pẹ̀lú ẹni tí mo á rí. So later ni bàbá yẹn gbà tó wáyá mo ṣáà sanwó nígbà tó yá mo tẹ̀sí sanwó skul ọmọ yẹn nígbà tó wá tó stage kan ẹni yẹn kàn sọ fún mi pé jẹ́ kí n tẹ̀ béèrè orúkọ tí ọmọ yẹn tẹ̀ jẹ́ ní skul. Nígbà tí mo wá lé lọ́wọ́ ọmọ orúkọ ọlọ́tẹ̀ fi fún ẹ ní skul tó bá ní orúkọ bàbá ìyá ẹ̀ lọ fún ìṣorúkọ ti tèmi náà wá fún ní skul. Why? Nígbà yà mi ò mo á stop owó skul yẹn. Nígbà tó wáyá mo á pe ìkan nínú àwọn cousin wọn tó wà tí mo mọ̀ mo á ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún ẹni yẹn wá ní why ó lè fi ṣe ìwọ̀n lè fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So ó ní kí n lọ mo á lò ó fúnra mi. Nígbà tí mo dé ìlú yẹn mo lọ sí sùpẹ̀ bàbá yẹn wá pé ìgbà táwọn orúkọ tó lè fi fún ọmọ sí skul orúkọ ẹ̀ làwọn fi orúkọ ara wọn ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n gbé ọ̀rọ̀ mi ṣèbí ẹ mọ nọ́mbà mi ṣèbí ẹ ó ṣáà àbádàn lórí nǹkan yẹn lé ni wọ́n á sọ pé wọ́n tún gbé mi lọ lórí yíò kan ní kí n má dárò pẹ̀lú wá sí ìpolówó àṣàṣù wọn sì tún ọ̀rọ̀ yẹn tó wá sọ pé òkè kí ọmọ yẹn kó wá máa dé lọ́dún mi ní nígbà tó wá gbólódé pé tó wá lẹ̀ tó wọlé skul kí n máa rìtọ́ọ̀nù ọmọ yẹn padà nígbà tó ọmọ yẹn wá ní olùdé kan tí ó lò lọ́dún ọ̀pọ̀ ra ẹ̀sìn lítà mo wá rí pé ọmọ yẹn ti wà ní ss1 wọ́n á rí i pé ìyàwó mi ló tẹ̀ dífẹ̀tì pé ọmọ yẹn lò lẹ̀kẹ̀ ó ṣe bó ṣe ń ṣe kò participate kò pẹ̀lú àwọn nǹkan tó ń ṣe nínú ilé tó wọ́n ní òun mọ iye tí wọn ò lè délé wọn ò sí lè ṣàyẹn díọ̀ gbogbo pé kọ́ọ̀tù wọn tó wà bíi pé ọmọ yìí wọ́n bàjẹ́ drama ọkùnrin ìyàwó ìyá lọ fẹ́ kọ́
ọ̀dọ̀ girama ló fi ṣàtìgbà mo ní ọmọ yìí wọ́n ti bàjẹ́ anything tẹ̀ tó kó kankan bíi beach òun kò sí ìdí bó ṣe ń ṣe bí kí lẹ fẹ́ lórí mo ètò ní ìsà ẹ̀jẹ̀ kí lẹ fẹ́ bàbá mi kí lẹ fẹ́ nǹkan lórí tí mo ètò. wá fẹ́ ní ìṣúra yìí ní ọ̀rọ̀ ìsìn bàbá ìyá ẹ̀ bàbá ìyá ẹ̀ ìyá ọ̀ ti ṣaláìsí ìsọdọ̀ ó ti ṣaláìsí. bàbá ìyàwó yìí yẹn ó ti ṣaláìsí. ìyá ìyàwó mi yẹn ó ti ṣaláìsí lọ́sùn. bàbá yẹn wá sọ pé ọmọ yẹn nìsín wá ní kí n padà wọn torí lítà wọn ò jẹ́ kọ́ ọmọ yẹn wá sọ́dọ̀ mọ́ wọn lọ́wọ́ lọ tí máa pè wọ́n ní lítà máa ti kóra wa lọ́dọ̀ ọba lítà wọn á ní náà bàbá yẹn wá sọ pé kí wọ́n á mú ọmọ wọ́n dẹ̀ sọ pé ọmọ yẹn ti kọ̀ sí gan seriously obìnrin ni wọ́n ló ti kọ̀ ọ́ débi pé kò sùn mọ́. táwọn ọkọ̀ tí mo lè ṣe ọmọ tèmi. ẹ lò sá ẹ lò ẹgbọ́ tèmi. n tẹ́ ń sọ òlé kankan jàre ní ọ̀làwọ̀ ní ìlú ṣẹlẹ̀ kí ni èjì ọmọ yẹn sì ń sà. bẹ́ẹ̀ ni mo ní ìdí ẹ̀kọ́. kí ni èjì ọmọ yẹn kí ni èjì ọmọ yẹn sà kí ni èjì ọmọ yẹn sà. ọmọ yẹn ti wọ bíi 13 to 14 years nísìn. ok kò wá lọ sí skul mọ́ kò gbọ́ràn mọ́ ìyá ìyàwó yẹn dẹ̀ ti kú bàbá wà láyé bàbá wa sọ pé kí ẹ wá mú ọmọ yẹn báyìí àbí. ẹ farabalẹ̀. lábẹ́ ìlọ́ bàbá oníkòbí lọ́dọ̀ mọ́. níbo ló wá ń gbé sìn. ibi tó ń gbé. ẹ farabalẹ̀. ìyàwó yín tó bí ọmọ yẹn ń kọ́ bó ló wà. kí lọ fẹ́ ọkọ mi ní sáìdì ìlú ọlọ́run. kí ló dé tí bàbá yẹn ò pe ìyàwó yín tó bí ọmọ yẹn ìyẹn ìyàwó kejì yẹn tó bí ọmọ yẹn wípé wàá mú ọmọ ẹ sọ́dọ̀ tó jẹ́ pẹ̀yìn ló pè. yes sir ó pè no wípé ní báyìí mi ó wúrẹ́ ikán mọ́. ẹ kúrò níbi tẹ wáyé ká lè bá a gbọ́ yín dáadáa ẹ jọ̀ọ́ Ọlọ́run ọ̀rọ̀ gidi lẹ́ ń sọ sá. mo ní kí ló ṣẹlẹ̀ tí bàbá ìyàwó yín yẹn ò pé kí ìyàwó yín wá mú ọmọ yẹn sọ́dọ̀ tó jẹ́ pé yín ni wọ́n pè sá. ọmọ yẹn fẹ́ pé kí ọmọ yẹn wá sọ́dọ̀ fún mi níbi ní ọ̀dọ̀ wa ń bà tó gbà orí ètìtì lọ ló gbé sí. bàbá yẹn pàápàá òun àti ìyá ọmọ yẹn wọn ò gbé. ok bàbá ìyàwó yín yẹn àti ọmọ ẹ̀ ara méjèèjì ògún pẹ̀lú ọmọ yẹn. hello sir. hello sir. sọ̀rọ̀ yín sà. ẹ kó òbí tẹ wá wo gbọ́yìn dáadáa mi báyìí àti ẹ̀gbọ́yìn mọ́ rárá ni ẹ kó òbí tẹ wá sà. bẹ́ẹ̀ ẹ kó òbí tí mo. hello sir. hello. nẹ́tíwọ̀kì ò dá mi tẹ wá yẹn kó òbí tẹ wá yẹn. kúrò ń bẹ. nẹ́tíwọ̀kì yóò dá sà. hello. hello sir. hello sir mo gbọ́rọ̀ yín náà. ó dáa bẹ́yẹn sà. ó dáa bẹ́yẹn. ṣé ẹ mọ̀ pé ìyàwó yín kejì là ń sọ̀rọ̀ ẹ̀ báyìí sà. bẹ́ẹ̀ni. ẹ wá gbọ́ gbólóhùn tí mo fẹ́ sọ yìí. mo ní kí ló ṣẹlẹ̀ tí bàbá ìyàwó yín yìí ò sọ yìí pé ọlọ́kùn ṣe ìyá rẹ ti kú wàá mú ọmọ ẹ sọ́dọ̀ ìwọ tó jẹ́ ọmọ mi kí ló ṣẹlẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pẹ̀yìn ni wọ́n ń pè sà. mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọmọ ẹ̀ àti bàbá yẹn torí wọ́n ní ọmọ yẹn ò tẹ̀ fẹ́ máa rí bàbá yẹn ó sọ pé bàbá yẹn ló pa ìyá òun so ọmọ yẹn gan wá ti kúrò lọ́dọ̀ bàbá yẹn ó ní bàbá yẹn fi ìyá jẹun so wọ́n ti kúrò lọ́dọ̀ ó ti wá lọ́dọ̀ ìyá àti ẹ̀ gangan nílùú bòmí ọ̀tí ìyá yẹn wá fi ìyá jẹ́ wọ́n sọ pé kò jẹ́ kó lọ sí skul pé ọmọ tí yẹn bí òun ló wá àtọ́jú. ó fi ìyá jẹ ọmọ tó bí fẹ́yìn. ọmọ tó bí tó jẹ́ pé first born rẹ̀ ló bí tó bàbá ìyá yẹn wá pè mí. yes sir. ẹ jẹ́ gbọ́ tèmi lórí ètò ìkẹgbọn táwọn ọlọ́gbà yóò sọ fún yín. ok sir. ṣé bó ti wà lọ́dọ̀ ìyá ẹ̀ báyìí àbí. mi tẹ̀ wá mọ̀ bí tó wà báyìí. èwo ni ká mú báyìí ẹ ló ti wà lọ́dọ̀ màmá ẹ̀ báyìí àbí. bàbá yẹn ló sọ bẹ́ẹ̀ pé ọ̀dọ̀ ìyá ẹ̀ ló wà. ẹ àti gbọ́ sẹ́ ẹ̀. ok nígbò tí a wá wà ń bẹ̀ ta ló wá sọ fún yín pé wọn jẹ́ kó lọ sí skul pé ìyá rẹ̀ ń fi ìyà jẹ ta ló sọ yẹn fún yín sà. bàbá ìyá yẹn ló sọ bẹ́ẹ̀. nígbò wá sọ bẹ́ẹ̀ yẹn kí lẹ́yìn wá fẹ́ ṣe é sìn sà.
èmi fẹ́ pé because orí rédíò tí wọ́n ti ta gbéra wa àní kí lẹ́yìn fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe ní ṣókí báyìí sà. èmi fẹ́ lọ mú ọmọ yẹn bọ̀ tí bàbá ìyá yẹn nísìnyí kò fún mi ní grace láti pé kí n lọ mú ọmọ yẹn. tẹ́ bá ti wá mú ọmọ yẹn kí lẹ fọmọ yẹn ṣe. èmi fẹ́ fi sọ́dọ̀ ní láti fi sí school padà. ṣé ẹ ti níyàwó. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ ti bímọ. àti ìbímọ bọ̀tà ti wed. ok ẹ ṣe níyàwó tí yín ní báyà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. kí ni yín sà. mo ti wọ 53 náà. 53 àbí. bẹ́ẹ̀ ni sà. tèmi kàn mọ̀ ni pé tẹ́ bá mú ọmọ yẹn sọ́dọ̀ tí marriage yẹn ò bá fọ́jú kó èpè mi lọ́mọ àlè. who does that. tẹ́ bá mú ọmọ yẹn sọ́dọ̀ tí ẹ bá fi kí ni yín fẹ́ ná nígbẹ̀yìn ẹ pé Babátúndé Balógun kọ́ ló ń ṣètò. ṣé bọ́dọ̀ yẹ́ ẹ̀ ló wà. iye ò bá àmọ́jì ó lọ school iye ò bá àmọ́jì ó kàwé ṣé bóun ló lọ́mọ ẹ̀ Ìlọrin ojú ìgò ṣé mi ní pọ́ǹtì ṣé bóun ló lọ́mọ ẹ̀ ọ̀nà tó mọ̀ kó ń gbà láti lè fi kọ́ ọmọ tó nìyẹn òun ló lọ́mọ ẹ̀ náà kì í bá àmọ́ lè fìdí ìgò kọ́ wọn wà lóun ló lọ́mọ ẹ̀. kì bá sì di Tinubu lọ́la ẹ mọ̀ jẹ́ ń tàn yín sà òun náà ló lọ́mọ ẹ̀. ẹ mọ̀ fúnra yín láì BP pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí tó wá káyín là tó bẹ́ẹ̀ gẹ́ ìyàwó yín tó wà nulẹ̀ ẹ méjì ẹ tọ́jú ara yín ẹ ṣèkínní yẹn fúnra yín kẹ́ ẹ bí bèjì kẹ́ ẹ bí bẹ́ta tó ti yé yín ọkùnrin ń tan rẹ̀ ọkùnrin yẹn náà ń tan rẹ̀ jẹ ni gúra post láàrin wa àti ìyàwó ìyẹn ti kú òun lẹ́ ń gbéra yín ṣépè ọwọ́ àṣekú wọ ló lọ́mọ ọmọ wo ló ní ṣé báwa ń sọ tiwa lórí ètò ni èyí tí ò gbọ́ ó gbé èyí tí ò ní gbọ́ ò ní gbọ́ ṣebí kan ló ń lọ ìgò mọ́ oúnjẹ fọ́kọ ẹ̀ yìí tọ́kọ ẹ̀ bá ti kú òfò tìdílé tiwọn nìyẹn kọ́lọ́mọ́jà ṣòfò nídìílé láwọlé sùn 34 dẹ̀ níyàwó yóò tún go tiẹ̀ fọ ní àǹkó tó wá rí mú gbòòrò single mother lélẹ̀ wọn ni mọ̀ pé olópọ̀kọ ẹ̀ máa sọ àṣírí kan fún wa lórí ètò lálẹ́ yìí kẹ́ni ẹ má bínú single parent seminar tá a ṣe last time tó ti yé gbogbo yàlèyàlè kó sún àlè yẹn o kábíyèsí Elédùmarè in tó bọ ògo àbáwáyé jẹ́ bíi kí èèyàn jẹ́ jálùjápọ̀ ọkùnrin lókè èpè láyé wàláì kò sí táyé bá ń sàsí ọkọ dẹrù ògonù láyé ó lè mọ́ tètè ràn án bẹ́ẹ̀ tó bá ti kúndùn obìnrin jù kó ṣe ọ̀tá ẹ̀ orí afẹ́ mo wà yìí obìnrin yẹn àwọn èèyàn jáde ó kálukú sọ tó là kọjá single parent seminar tá a ṣe lọ yìí ni ó lóun ò jáde nítorí kó fẹ́ rí mi one on one ni ó dẹ̀ wá rí mi one on one nígbà tí ó bá mi sọ̀rọ̀ Adénìkẹ́ wà ń bẹ̀ kìnní wà ń bẹ̀ Akíntúndé wà ń bẹ̀ àpòsí wíríwírí ọ̀nà wà ń bẹ̀ èmi àtàpòsí wíríwírí à ń rálẹ̀ mú ni nígbà tí ó sọ̀rọ̀ ó ní sà ó lóun ò lè jáde sọ̀rọ̀ ń tòun ó dẹ̀ sọ bí ní àjọ ayé ẹ̀ ṣe rí bó ṣe kó lọ́dọ̀ ọkọ àkọ́kọ́ nígbà tí ó sọ̀rọ̀ ó lóun pàdé ẹnìkan nú ayé ni ó lóun ṣàrípẹ́ nìyẹn lo òun ó ní àmì kan bẹ lára àwọn báyìí tóun bá ṣìyàn mí sìn pé òun pé mo lè rí mo ní ọmọ ìlẹ̀ ṣì kankan hàn mí kì í ṣàwádà o nígbà tí ó dáhùn ó ní tó máa pàdé ọkùnrin lénìí tí ọkùnrin yẹn bá lówó ó ní kò lè lóṣù mẹ́ta pẹ̀lú òun yóò mọ yá owó lọ́wọ́ òun ni ó ní kódà tó bá tún yá owó kò tó ní rí owó yẹn dá padà ó ló ti á lọ bí ọkùnrin àkọ́kọ́ ọkùnrin kejì ọkùnrin kẹta pé láti ìgbà tóun dẹ̀ ti fura pé wọ́n ti lo òun ní nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ sí òun Ìlọrin ojú ìgò kẹ́ni ẹ wá ní ìgbénìkì owó lókè ìpínlẹ̀ ayé kọ́ wá lọ dẹ àdéhùn obìnrin bẹ́ẹ̀ fún rẹ̀ ló sọ fún mi true life story mo ń sọ fún yẹn ẹ bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹ tó bá fẹ́ gbọ́ kó má gbọ́ ṣé òun wá ìmí ni mo ní ẹ ó ní bẹ́ẹ̀ ni sà ó ló ti ní bí ọkùnrin mẹ́ta báyìí ó ní nǹkan wọn ṣàǹtàn ni pé òun á fi wọ́n lẹ̀ pé kò sóò ti mọ̀ pé ọ̀dọ̀ òun nìkan yẹn ti ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn òun náà lè máa gbọ́ mi báyìí arábìnrin má bínú ìdárúkọ yín
nípa ìdí èyí sà Yes, sir. ẹ lọ mójútó fámílì kìín o ọmọ Yes, sir. ìbá àmọ́ lọ skul kì bá lọ skul ṣé bóun ló lọ mẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sà ẹ mọ̀ káyà sókè ọlọ́run dá yín láàmú ẹ mọ̀ dára yín láàmú sọ̀rọ̀ ọmọ lẹ wá ń ṣe yìí ilé ò kì í sọ̀rọ̀ ọmọ ó ti mú nǹkan mìíràn dání sà o bọ́n ṣe ń sọ̀rọ̀ ọmọ kọ́ lélẹ́yìí o ó ti mú nǹkan mìíràn dání ẹ jẹ́ kí n tó já yín tán lórí ètò sà kò sí obìnrin tí ó lọ bẹ́ẹ̀ tí ó gbọ́mọ lọ bẹ́ẹ̀ tí ọkùnrin yẹn bá rògbòlò láyé pẹ̀lú ìyàwó mi tó bá fẹ́ kò lè kọrin re kì lókè pẹ̀ kò lè kọrin re kì márèèjì yẹn kò lè kọrin re kì obìnrin tó wà nínú ilé tí ẹlòmíì bá mọ ewu tí ń là kọjá tí ọlọ́run aṣẹ̀dá tó ṣẹ̀dá ẹ̀ tí ń gbé fò kọjá yóò mọ̀ pé ọlọ́run wà níhà àti tòun 16 kẹfìsì ẹ lọ mójútó ìgbésí ayé yín kẹ́ bí ọmọ tiyín ṣe ti gbọ́ sà ọmọ tiẹ̀ nìyẹn ẹ̀yin náà lọ bí ọmọ tiyín ẹ tó pè lẹ́ẹ̀kan tí wọ́n ń lọ ẹ̀gùn oúnjẹ fún yẹn òun bí ọmọ titi ẹ̀ náà ṣe wá lọ́mọ yẹn ṣe wá sọ fún un bí bẹ́ẹ̀ kọ́ ó ti lọ bẹ́ẹ̀ mo sọ fún yín ó ti lọ ìbọkùnrin yẹn sọ̀rọ̀ ìjìnlẹ̀ ní ọ̀la ṣe é ráwọ̀ ọkùnrin a máa ń lọ́ọ̀vù àwọn obìnrin ju bọ́n ṣe lọ́ọ̀vù wa lọ bẹ́ẹ̀ kò yé wọn tó bá ṣi nọ́mbà ọkọ mú lókù tó bá ṣi nọ́mbà ọkọ mú ọkùnrin máa ń lọ́ọ̀fù obìnrin ṣùgbọ́n ọkùnrin ò kì í gbé sójú. bẹ́ẹ̀ni. obìnrin tó bá tún wá fi ọkùnrin lọ́kàn balẹ̀ láyé kábíyèsí rẹ̀ lédùmarè tí ọkùnrin ò dẹ̀ kì í ṣe nọ́mbà tán ṣì mú. ẹ wo nǹkan bẹ́yẹn ó lọ ìgùnmọ̀ oúnjẹ fún ọkọ ẹ̀. ìbọ̀kùnrin yẹn sọ̀rọ̀ ìjìnlẹ̀ lọ́la tí ì bá ṣe kó lọ́ọ̀vẹ̀ àti gbólóhùn tí ọmọ yẹn sọ arapọ̀ ọmọ yẹn wọ́n ní arapẹ́ ọkùnrin yẹn nífẹ̀ẹ́ owó ẹ̀rọ kò lè sọ̀rọ̀ ni pé dádì ẹ mọ̀ jẹ́ káwọn mọ́mì àwọn girama kan lé mọ́mì wa jáde tí wọ́n bá lé wọn jáde ta ni ó mọ tọ́jú wa òun náà ló dẹ̀ yọ bàbá ẹ̀ náà nínú ikú ṣé ẹ mọ̀ pé kó jẹ́ èèyàn náà ọwọ́ kọ̀ọ̀kan rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìwà àpọ̀mọ̀bọ̀ kọ̀ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ ò ní bínú ni tí ò ní bàjẹ́ ìyá àrí ọlọ kódà á tún fi pèsè ẹ kú kalẹ̀.